No, ṣàánú mi o. Why just records? Oh na 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 na. Yorùbá dìde ẹ fọwọ́ sí. Tẹ́ wá lọ́rùn ẹ fọwọ́ sí. Òdùdúwà dádúró ká lè dòmìnira ẹ fọwọ́ sí. Yé kí ìgbà yẹ wá kára tù wá lára ẹ fọwọ́ sí. Agogo bó tó lè gbogbo kó lè dẹ̀rọ̀ ẹ fọwọ́ sí. Bóyá àwọn lọ bá gbẹdúgbẹdú. Àwa la lọ́rọ̀ àwa la lówó. Ọmọ Odùduwà ẹ jẹ́ ká dìde fúnlẹ̀ wa o. Ká dìde fọ́jọ́ la àwọn ọmọ wa. Ọmọ ẹlẹ́ran tó ń jẹ gungun. Ọmọ aláṣọ tí wọ́n wà kíkà. Yé ọmọ Yorùbá ẹ dìde o. Kájà fúnlẹ̀ wá. Ẹ bá mi máa pín bẹ ṣe ń darapọ̀ mọ́ wa. Ẹ káàbọ̀, mo kí yín káàbọ̀, ẹ ṣeun. Ọ̀rọ̀ wa ò ní pẹ́ lálẹ́. Ìwọ̀nba náà ni. Ṣùgbọ́n tọmọdé bá tó lọ́kọ ó yẹ kó lọ́kọ ni. Tọmọdé bá tó lágbà ó yẹ kán fún ní oorun. This is time for us to stand. Yorùbá ládẹ máa sùn bá. Ìyá wa. Ilẹ̀ wa ni kájùmọ̀ gbé iṣẹ́ wa. Ìyá wa Fọlárìn, ẹ káàbọ̀ mà. Ẹ jẹ́ ká dìde kájà fómìnira wa. Yorùbá ronú o. Yorùbá ronú o. Ẹ jẹ́ kájà fómìnira wa. Kí iṣẹ́ lè wà fáwọn ọmọ wa. Gbogbo kó lè tẹ̀ wá lọ́rùn o. Ẹ fọwọ́ sí. Ó ṣe gbà lẹ́nu ọjọ́ mẹ́ta ẹ̀mí ẹ̀ tí bá ti ṣiṣẹ́ tí bá ti wọ̀ ṣe wàhálà lọ orí bẹ́ẹ̀dì máa ti wá sọ̀rọ̀. Ó ti sú mi. Ìyìnjẹ́ stress ara mi mọ́. Ẹ káàbọ̀ bàbá wa Ọláolúwa. Ẹ fọwọ́ sí. Yé mo pe ẹ̀yin òòṣà ẹ̀ǹdẹ́. Ifá ẹ̀là mímọ́. Bàbá wa Ẹ̀dí Alẹ̀. Ẹ má bínú pé mi ò korúkọ yín dáadáa, ẹ káàbọ̀. Bàbá wa Richard. Bàbá wa Adéníyì, ẹ káàbọ̀. Ìyá mi Kasim Dorcas, ẹ káàbọ̀. Ọ̀ṣun, Ọ̀yà, Ajé, Ológun, Ìwà, Ayáò, Ọba, Ọ̀tì, ẹ dìde, a ti ṣe tán, ẹ dìde. Fómìnira wa. Ẹ ṣeun jàre bàbá mi wà lẹ́sìn. Àwọn ọlọ́kọrin yẹn. Bàbá wa Abídèmí, ẹ káàbọ̀ sórí ètò. Ọ̀rọ̀ tá fẹ́ bára wa sọ lálẹ́ yìí kò pọ̀ jù, kò dẹ̀ pẹ́ jù rárá. Díẹ̀ náà ni. Wọ́n ní kì í pọ̀ kó dùn, kì í dùn kó pọ̀, ṣókí báyìí òun lọ bẹ̀ ọ̀gì. Ẹ bá mi pín. Kémi náà tó bẹ̀rẹ̀ ọ̀rọ̀, ẹ jẹ́ kí n sáré pín kó má dàbí ní wípé bóyá a pín síbi tó yẹ kó wú lọ. Ẹ ní sùúrù, ẹ fún mi ní ìṣẹ́jú kan kò pẹ́ jù. Ẹ jẹ́ n pín torí ó ti pẹ́ tí mo ti ṣètò dáadáa léraléra. So àwọn èèyàn mi wọn ò mọ̀ pé mo wà lórí ètò mọ́. Wọ́n á ní Òṣàtọ́lá o igbá o, wọ́n ti fẹjọ́ mi sùn, ó ti sú wọn. So ẹ ní sùúrù. Ṣàánú mi o. Ìṣẹ́jú péréte ni. Láàárín ìṣẹ́jú kan ní ìsìn mo ti ṣetán. Ẹ káàbọ̀. Mo máa ṣí new page o, gbogbo yín dẹ̀ lè máa follow mi. Mi ò fi nǹkan sẹ́nu bá yín sọ̀rọ̀. Ẹ máa follow mi at your own will. Láṣẹ Èdùmàrè. Ẹ follow mi náà ni. Òótọ́ ọ̀rọ̀ ni mò ń sọ. Mi sì ṣe fún gain kankan bí kò ṣe wípé nítorí ilẹ̀ wa ni. Gbogbo àwa ọmọ káàárọ̀ òjìrì ni mo ní bá sọ̀rọ̀. Tí bá sọ pé gbogbo àwa ọmọ káàárọ̀ òjìrì, ó máa dàbẹ́ ní wípé mò ń ṣojú ṣáájú. Gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà rere ni mo ní bá sọ̀rọ̀. Àtàwọn tó wà nílùú òyìnbó, àgàgà ẹ̀yin tẹ́ wà nílùú òyìnbó. Wọ́n ti fẹ́ gbá yín. Mo rí fídíò kan lọ́sàn-án yìí. Ẹ gbà wọ́n o.
orí ìyá wọn ẹlẹ́kọ̀ọ́ wọ́n ti gbọ́mọ lọ o wọ́n máa pa láàárọ̀ ọ̀la o. wọ́n ní kẹ́ ẹ wá dáwọ́ ẹ ṣí GoFundMe ẹ̀yin abiyamọ rere ẹ̀yin olójú àánú kí ló dé tó fi pẹ́ tó yẹn ẹ dẹ̀ láàánú lójú ó yẹ kẹ́ sáré ṣí GoFundMe fúnrú ẹni bẹ́ẹ̀ 50 million per person èèyàn mélòó lọ́kọ́ tó ọ̀dàpọ̀ ni wọ́n kó tó 15 people abẹ́ ẹ̀ tí ì rí fídíò yẹn ẹ̀yin èèyàn mi èèyàn méjì ló ṣe fídíò ọkùnrin kan ṣe tiẹ̀ obìnrin kan náà ṣe tiẹ̀ ẹgbẹ́ wo àwọn Fúlàní ni o wọ́n ní wọ́n máa lọ pa wọ́n lọ́la ó yá ẹ wò ó. ẹlẹ́dàá ni bá sún lọ́rùn. Gàbí ẹlẹ́dàá ni bá sún lọ́rùn. 20 million lọ ní ìlọ wá wá. Níbo la ti bẹ̀rẹ̀ 20 million? Yé ẹlẹ́dàá ni bá sún lọ́rùn. Yé wọn náà máa pa lọ́la tó àbá tí rí 20 million tẹ́lẹ̀. Wọn náà máa pa lọ́la o. Yé. Má ṣe o. Ó yá. Mi ò tọrọ ẹkú. Mi ò bẹ̀rẹ̀ fẹ́ fún lọ́dún tuntun. Ẹjọ́ bí ọlọ́run ẹjọ́. Èwo lélẹ̀ tí ò wá ṣó báyìí. Baby boy yín rèé o baby girl yín ló kọ́kọ́ sọ̀rọ̀ lẹ́ǹkan yẹn. Mi ò tọrọ ẹkú. Mi ò bẹ̀rẹ̀ fẹ́ fún lọ́dún tuntun. Ẹjọ́ bí ọlọ́run ẹjọ́. Ẹ bá mi ṣe é náà. 15 million for each person no be small money. Ẹ tọ́ ṣe by 12. Táwọn bá ti rí kọ̀ọ̀kan wọn máa pa gbogbo wọn. Ẹ ṣàánú mi ẹ̀mọ́ Nàìjíríà ẹ ṣàánú mi. Orúkọ mi náà kí Ṣọlá Fọláhàn Joshua. Ẹ ṣàánú. Ọlọ́run má ẹ̀kẹ́ ẹ̀gọ̀kú. Ṣẹ̀rẹ́ àgàgà wa tá wà lu òyìnbó yìí. Ní Nàìjíríà tí ò sí wàhálà tí ò sí yọnu tí ò sí dààmú kò sí wàhálà. Ní Nàìjíríà tó lóko ń lọ oko tó lódò ń lọ odò tọ́lọ́nà gan yẹ̀nà pẹ̀lú àlàáfíà ara. Bàbá mi Samuel ẹ̀yin náà máa gbárù nǹkan bẹ́ẹ̀ yẹn gbọ́ kò sí wàhálà Nàìjíríà o in fact àwọn oúnjẹ wọn mu ní àwa tá à ń sọ̀rọ̀ lórí social media yìí àwa gangan ni ẹni tó fẹ́ darúgúdù lẹ̀ àwa la fẹ́ da Nàìjíríà rú àwa la dà àwa la fẹ́ da gbogbo ẹ̀rù àwa la pé ogun kó wá jà kò sógun Nàìjíríà wà peaceful in fact is the best country in the whole world láti lọ ṣe business láti lọ gbáfẹ́ láti lọ ṣe gbogbo nǹkan irú àwa yìí ló yẹ ká common ká wá jagun àwa yìí ló lè àwa ni wọ̀nbílíkì wọ̀bìà àwa Yorùbá nation agitation àbí agitator àgbẹ̀kílọ́pẹ̀ òyìnbó wo lọ tiẹ̀ fi qualify wa àwa àjìjàngbara gangan ló lè àwa ni 419 gbé wírí àwa ni so ẹkún tí wọ́n sun yìí ẹ ti wà moved ẹkún tí wọ́n sun yìí ẹ ti wà moved ẹ máa dáwó ẹ lọ dá kò sẹ́nìbọ̀dì tó máa dá yín lọ́wọ́ dúró pé kẹ́ má dá owó ẹ lọ dáwó kọ́ lọ fi gba brọ́dà wọn lẹ̀ lọ́wọ́ Fúlàní ṣe mọ̀ pé àwa gangan la dá àwa ló lè wọ́n wá sunkún wọ́n ti ẹ̀mọ́ ẹkún ẹlẹ́lẹ́yà sun tó báyìí ẹnu wọn ti ẹ̀dá fẹ́kún wọ́n mọ̀nà tó yá wọn kán gbé bọ́kẹ́ẹ̀tì síwájú kán sun kó kún kílẹ̀ lọ tó mọ́ àwọn tí wọn ò tí ì rí nǹkan kan tí ì rí nǹkan kan ṣe bá wa ló lè àwa la dá ilẹ̀ Nàìjíríà ilẹ̀ olómìnira ni ilẹ̀ ọlọ́ràá ilẹ̀ tó fáìn àwọn ilẹ̀ gidi kódà Amẹ́ríkà gan lé Nàìjíríà bọ̀ ni wọ́n ń wá káwọn dàbí Nàìjíríà ni London wá kán dàbí Nàìjíríà ni ìwọ rẹ́dẹ̀ẹ̀dì yẹn àfi tó bá jẹ́ mistake ni o tó bá ń ṣe mistake nǹkan bí ìbànújẹ́ ló máa dọ́dọ̀ tiẹ̀ torí pé sáàdì ẹmo ti kàn àbúrò lọ emoji òun ló ń tẹ̀ ó máa sáàdì náà ni ṣùgbọ́n tó bá jẹ́ mistake ni ò ní sáàdì ṣó ti yé yín torí wípé kì í ṣèní kì í ṣàná láti sun ẹkún tiwa
lórí social media. Wọ́n ní àgbàlagbà tó ń sọ̀rọ̀ tó ń bọ́ ọgbọ́n báyìí wàláì ẹkún ní sùn báwọn mùsùlùmí ṣe ń sọ wọ́n ní wàláì. Wọ́n ló lè ní wá o bàbá mi ò mọ̀ o. Wọ́n ló lè ní wá wọ́n náà wá tá à ń jìjàǹgbara wọ́n náà fẹ́ fi gbowó ni. Ẹ mọ̀ pé mo ti kọ́lé mo ti ralẹ̀ nílùú Ìtàló yìí nísìn mo ti lọ ralé mo dẹ̀ ti ra mọ́tò nígbà tí ń jẹun nínú ilé mi rí. Wọ́n wá bọ́ síta ẹnìkan wá bọ́ síta lórí social media wọ́n á sunkún wọ́n ti gbé òun wọ́n ti gbọ́mọ òun wọ́n ti gbé. Ó ń pẹ́ kan tó gbé gbogbo generation yín ó ń pẹ́. Ṣé mọ̀ pé kì í ṣe first time tí mo ti ń sọ lórí social media yìí? Kì í ṣe gbogbo ẹ̀yin tẹ́ wà lé o ni mò ń bú o ẹ má ṣì mí gbọ́ o. Àwọn kan wà lé tó yẹ pé orí wọn burú látòkè dé sàlẹ̀. Àwọn kan dẹ̀ wà ní diaspora yìí náà tó yẹ pé ayé wọn ti pinyìnkìn tó ti jẹrà wọnú. Màá là fún gbogbo yín. Ṣé rí àwa tá a gbàgbọ́ nípa ilẹ̀ káàárọ̀ òjìrè pé kí ilẹ̀ káàárọ̀ òjìrè dá dúró. Àwa tá à ń jàjàǹgbara tá à ń jàjà òmìnira àwa ń prepare ara wa lẹ̀ di ọjọ́ yẹn ni. Ṣùgbọ́n àwọn kan wà tó yẹ wípé wọ́n rí wa gẹ́gẹ́ bí olè wọ́n rí wa gẹ́gẹ́ bí ìdààmú àdúgbò wọn. Àwa la fẹ́ da gbogbo ẹ̀rú ṣe làwọn kẹ́ ń sùn táwọn ń jí ni. Àwọn ò rí wàhálà kò sógun kò sọ́tẹ̀. Wọ́n rí wa bí ìgbà tó yẹ wípé àwa la fẹ́ da gàrí sínú àwa fẹ́ da yẹ̀pẹ̀ sínú gàrí wọn. Àwọn kan dẹ̀ wà ní òyìnbó àwọn tó ríṣẹ́ ṣe lu òyìnbó ló ń kígbe lórí social media tẹ́ bá débẹ̀ ẹ bá wọn láàárọ̀ tẹ́ bá débẹ̀ lọ́sàn-án ẹ bá wọn bẹ̀ wọ́n fi ń powó ni. Mi mọye tí ìyá lákú bàbá wọn ti sọ sí mi lápò rí. Irú wọn yẹn ló máa ń ṣàgbákò. Oyè tó kára wò ó máa ń padà kan ara ẹ̀dẹ̀rú wọn. Kì í ṣe gbogbo yín papọ̀ o ní ilẹ̀ mo ti sọ nísìn. Oyè tó bá kára ìwò ó máa ń padà kan ara ẹ̀dẹ̀ wọn. Nàláì yẹn ló máa fi padà tó máa ba tiwọn jẹ́ tó yẹn pé àwọn náà máa bá lọ. Bó ṣe máa ń jẹ́ nìyẹn. Ṣé wá rí ẹ jẹ́ kí n sọ kinní kan fún yín. Àwọn tó ń kígbe pé wọ́n kidnap bọ̀dá wọn wọ́n kidnap sista wọn wọ́n ti fẹ́ pa wọ́n láàárọ̀ ọ̀la. Ó yẹ kí mo rò pé tó bá jẹ́ mùsùlùmí wọ́n á jẹ́ kìrìsìtẹ́nì. Ibi báyìí èmi ò láìkí kéèyàn máa ṣojú ṣáájú. Ọwọ́ yìí la lè test faith wa wò. Ọwọ́ yìí tí gbogbo wa jọ wà yìí la lè test faith wa. Irú àsìkò báyìí bó bá jẹ́ mùsùlùmí lẹni tí wọ́n jí gbé yẹn àti alẹ́ yìí lọ lẹ ti máa kékeré sí ìdàárọ̀ ọ̀la ẹ̀ ní sùn. Ẹ ti gbómi kalẹ̀ báyìí tẹ́ bá ti fẹ́ sùn ẹ fún wọn sínú ayé lójú kùrì sí o alihamudulilayi o ẹ kéde àárọ̀ ọ̀la ni. Ànábì ó wọ̀ ṣọwọ́ iṣẹ́ ìyanu. Mi ò bú ẹlẹ́sìn kankan o ṣùgbọ́n òótọ́ ọ̀rọ̀ ni mò ń sọ fún yín. Torí ẹlẹ́bọ lèmi ẹ mọ̀ pé ẹbọ ò dá. Ọmọ èṣù sí ní mí ṣe mọ̀ pé èṣù ò dá. Mo ń rúbọ mo ń ṣètùtù ní kọ̀ǹfámà ni. Ẹbọ ò dá ètùtù ò dá ìbọ̀rìṣà ò dá. Ẹ jẹ́ ká lọ ẹ̀yin ti gbé ti gbogbo ìdílé yín ẹ ti gbé sẹ́gbẹ̀ẹ́ kan ẹ ti sá lọ kúrò ńbẹ̀. Ẹ fà wálẹ̀ ńbẹ̀. Ṣùgbọ́n ẹ̀yin náà tẹ́ sọ pé kìrìsìtẹ́nì ni èmi nísìnyí Ọlọ́run má jẹ́ àrí kò ṣe dáadáa. Kí kò ṣe dáadáa tó wá bẹ́ mi èmi ti fi ẹbọ àti ètùtù mo ti fi káńtà ẹ̀. Ẹ ṣeun. So nísìnyí àwọn tó bá jẹ́ ti mú kìrìsìtẹ́nì Psalm 91 advice tí mo lè fáwọn tó jẹ́ èèyàn wọn gbé nìyẹn mi wá lè sọ bóyá ẹ̀wọ̀n kan wà tó yẹ wípé owó yún yín lọ́wọ́ gidi gan tẹ́ fẹ́ ná kí wọ́n bá ti ṣí GoFundMe ẹ bá wọn kówó síbẹ̀. Màá sọ fún yín pé wọ́n á sanwó yẹn fún Fúlàní á gbowó yẹn á tún pa àwọn ọmọ tán kó dání. Ṣé lórí gbogbo wa ò pé papọ̀ ni. So tó bá jẹ́ kìrìsìtẹ́nì òun lẹni tí wọ́n gbé ẹni kó máa ka àtàwọn ẹbí ẹ̀ kó máa ka Psalm 91 tó bá máa fi kà àti Psalm 35 wàá wá gbójú ẹ sórí òkè wọn ni bó ní ìrànlọ́wọ́ ẹ ó àti wá ìrànlọ́wọ́ ẹ àtọwọ́ Ọlọ́run tó dá Nàìjíríà bí ọ̀rọ̀ grandpa lálẹ́ wàá gbójú ẹ sórí òkè àwọn àpáta gbógunmi orí òkè gbógunmi ló yẹ kẹ́ lọ lálẹ́ yìí. Psalm 91 dàárọ̀ ọ̀la àwọn wòlíì kọ́ bá yín tàbẹ́là àwọn pásítọ̀ kọ́ bá yín tọ gbogbo ẹ̀ kẹ́ di aṣọ di gbogbo ẹ̀ nígbà tẹ́ ẹ̀rù bọ̀rí kẹ́ bẹ̀rẹ̀ sí ní máa ké pe Jésù kẹ́ pé lóhùn rọra
ṣebí Jésù ó gbà yín nínú kẹ̀kùn àwọn pẹyẹpẹyẹ ni àbí bẹ́ẹ̀ kọ́ á gbà yín nínú á gbà àwọn tó ń gbé yẹn á gbà wọ́n nínú kẹ̀kùn àwọn pẹyẹpẹyẹ á gbà wọ́n lọ́wọ́ Fúlàní àbíkẹ́ choosing aṣọ choosing ti tó yín ẹ lọ sí choosing kí lorúkọ choosing yọkọ mímọ orúkọ man tó ní choosing kẹ́ lọ ra aṣọ wọn 3,000 naira ni tẹ́ bá ti ẹ máa dé aṣọ wọn mọ́ra báyìí tẹ́ bá ti wọ̀ báyìí tí Fúlàní bá ti dé báyìí máa ní choosing ni yín wọn dẹ̀ ní gbé yín lọ ṣe bá gọ ni ẹ tó gbọ́n gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní ilẹ̀ káàrọ̀ òjìrè breakfast ni ẹlòmíì ti jẹ tiẹ̀ kò mọ̀ pé òun jẹ ni ó máa kàn báyìí òun lóye kan gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ sọ pé onírọ́ ni wá tẹ́ ẹ̀ sọ pé àwa la fẹ́ da ìlú rú tẹ́ ẹ̀ sọ pé àwa ní kinní kan tẹ́ ẹ̀ sọ pé torí pàríṣẹ́ ṣe ń lu òyìnbó òun làwa ṣe ń kígbe ní pé kí ilẹ̀ Yorùbá dà ó máa dọ́dọ̀ yín gbogbo ẹ̀yin tẹ́ ti ṣépè fúnrú àwa yìí tẹ́ ti búrú àwa yìí àwa ò sì ní bínú a ò ní bínú a ò ní bá àyàn ta a ní bá àyàn jà ṣùgbọ́n mákan lóye kan bóyè tó kan aláwò bó ṣe ní kan ara ẹ̀dẹ̀ mo fẹ́ rí ẹ wá sunkún sórí social media ẹ̀yin náà fẹ́ máa dá owó ẹ jẹ́ má jẹ́ kán gbá yín ẹ má jẹ́ kán gbá yín because it's the new tactics in Nigeria now wọ́n máa pariwo wọ́n ti jí brother àwọn gbé wọ́n ti jí sister àwọn gbé o bó ṣe ń gba owó lọ́wọ́ àwọn èèyàn lórí social media nìyẹn kò ebi ò kan wọ́n ní Nàìjíríà kankan ò ṣe wọ́n ayé wọn ò bàjẹ́ àwọn ni wọ́n live the best life wọ́n live ju àwa lọ táwa ń lo òyìnbó lọ bẹ́ẹ̀ ni kárẹ́nì kan tó pa tó Fúlàní gbé brother ẹ̀ ṣé mo ti máa ń sọ lórí show mi gbogbo ẹ̀yin tó máa ń pẹ́ first time àbẹ̀ṣẹ̀ ń wò mí for the first time ní ẹjọ́ ẹ má bínú sí mi I'm not that kind of person tẹ́ bá fẹ́ mọ orú èèyàn tí mo jẹ́ ẹ lọ sórí YouTube mi kẹ́ lọ wo àwọn old videos mi mo ti sọ mo ní jọ̀kanjọ̀kan ń bọ̀ tí mo máa sanjú fún everybody èmi náà wá ṣe bí ìgbà tó yẹ wípé mi gan ẹ mọ̀ pé tó bá àwọn ìyá wa nígbà kan tó bá fẹ́ náà wá ní mi ìkúkú bí kan rí mi mọ bó ṣe ń ṣe wọn màá lù ẹ́ gidi ni èmi náà ẹ wò mí mo ṣe wà ìbí kan rí ìmọ̀ bó ṣe ń ṣe wọn ìmọ̀ bí tó ń gbà jáde bó tilẹ̀ jẹ́ pé lẹ́kún ṣó ti yẹ yín mo ti sọ pé ọmọ má pa mí níjọ́ kan máa di ọmọ má para ẹ̀ mọ́ èmi àti yín lọ́wọ́ so I'm not a bad person but àti kígbe àti yan wọn ní pé ẹnu wa rùn àwọn tó sọ pé ẹnu wa rùn yẹn ẹ jẹ́ kó dé bá wọn wò kán wá rí i pé lótìtọ́ bàbá wa Ọdẹ́dèjì ó kú ṣe sọ́ni mo jẹ ìṣẹ̀ṣe lẹ̀ ń jẹ́ bàbá wa Ọdẹ́dèjì mo kí yín o Ọlọ́run lè ṣe ẹ jókòó tí Psalm 23 ẹ bá máa fi bá wọn kà látàlẹ́ ìdàrọ̀ ọ̀la kẹ́yìn náà tẹ́sì microphone yín kẹ́ tẹ́sì faith yín wò Jésù ọlọ́wọ́ ìyanu ọlọ́wọ́ gbọgbọrọ tó ń yọ ọmọ ẹ̀ nínú ọ̀fìn ayé á bá wa lọ gbà wọ́n jáde ẹ lè bẹ̀rẹ̀ látàlẹ́ yìí lọ mi ò doubt ẹ̀ mi ì sọ wípé Jésù ò lè ṣe Jésù báwo ni Jésù ò ṣe ní ṣe àpáta ayérayé ẹni ibi ìsádi omi ìhó ẹ̀jẹ̀ tó ń ṣọ̀ láti ìhà Jésù ó máa ṣe ìwòsàn fún wọn bànàkàì tó máa gbà wọ́n jáde Psalm 93 lójú ara nǹkan tá à ń sọ nìyẹn o bàbá mi sámà ẹ tún ti ń sọ̀rọ̀ nísìn máàní tó sọ̀rọ̀ kọjá yẹn nísìn bàbá wa Ọdẹ́dèjì wọ́n máa bínú wọ́n ní Jésù wọ́n ní ṣé mo lè rò pé Jésù ò lè ṣe ni Olódùmarè á ṣe Ọlọ́run á ṣe tó bá ti bẹ̀rẹ̀ látàlẹ́ ìlọkùnrin síù kọ́kẹ́ tàbátì àdá náà mọ́ kó lè tètè fast kó lè tètè yá so Fúlàní á lose control á kàn gbé àwọn pípín á ní ó yá ẹ máa lọ lé yín ṣe nǹkan àwọn tí Fúlàní ti kọ́kọ́ pa yẹn Jésù ò mọ̀ wọ́n rí àtànábì ìṣojú wa kọ́ ló fi bẹ́ẹ̀ kán kìnnìkan olórí àwọn kánì lórí ni ìṣojú wa náà ni wọ́n ṣe live video ni Jésù ò sì mọ̀ rí Jésù ò sì gbàálẹ̀ tó bá yá ẹ máa rí bí yìí sí ẹ máa rí bí yẹ ṣe ẹ ní Jésù sọ pé do not test the Lord God ó ti dá orí ìwé àjọ pé Ọlọ́run kú ṣe bọ̀bọ̀ wa yìí kan ó kọrin ó ní dájú pa léjú pa má rẹ́rìn sán lórí báwo ló ṣe pé o ayé ìzàzú la wà yìí
so ayé sanjú palawa yìí kárẹ́ni tí wọ́n bá ti mú lálẹ́ yìí tó bá ń pẹ́ lóòótọ́ ni èmi ò gbà á gbọ́ o torí pé nàìjíríà bó ṣe wà yẹn ó wà peaceful gbogbo àwọn èèyàn tí mo rí ní nàìjíríà they don't look like somebody that is suffering they are all enjoying they love the country and the country love them you see tàbá sẹ́ndí àwọn fúlàní tún ti pààyàn kan o àwọn fúlàní tún ti yọjú ọmọbìnrin kan á ní ẹ̀yin pípú yẹ ṣe gbogbo ẹ̀yin ò rí nǹkan tó dá ní nàìjíríà gbogbo ìtí ò dalẹ̀ ń gbé kiri ìtò ti ṣẹlẹ̀ tó dá gan ẹ̀ ní gbé kiri so ẹ̀yin tẹ́ ẹ wá sunkún lórí social media èmi ò rí pé lóòótọ́ ni o pé wọ́n jí àwọn èèyàn yín gbé o tó bá wá jẹ́ pé lóòótọ́ ni wọ́n wá jí àwọn èèyàn yín gbé tó bá jẹ́ lóòótọ́ ni wọ́n wá jí àwọn èèyàn yín gbé ẹ bá mi sọ fún wọn pé kó bá mi kí màámi lọ́rùn torí màámi náà ti kú wọ́n bá dọ́rùn kan ṣọ̀run rí o kó má jọkùn kó má jókòó ló ń tọ́ bá ń jẹ níbẹ̀ ní kó bá wọn jẹ mo sọ lọ́jọ́ kìíní àná àbí mi ò sọ mo ní sọ̀rọ̀ mi ti padà yé yín ẹ lọ wò wà lórí YouTube mo ní ṣé ọ̀rọ̀ mi ti padà yé yín mo ní ọ̀rọ̀ ilẹ̀ káàárọ̀ òjìrè yìí mo náà máa gbà á mo ní ṣùgbọ́n àwọn tó máa fi ẹ̀jẹ̀ wọn tó máa fi ṣe ìrúbọ ẹ̀ àwọn tí wọ́n ṣe kíni tí wọ́n létí tí wọn ò ní gbọ́ràn ṣe mọ̀ pé wọ́n máa ń sọ wọ́n ní eṣinṣin tí ò kì í gbọ́ràn ló máa ń bòkú wọ sàárè mo náà máa gba ilẹ̀ káàárọ̀ òjìrè yìí ṣó di dandan kó jẹ́ pé ẹ̀jẹ̀ la máa fi gbà ni ṣó di dandan kó jẹ́ pé ẹ̀jẹ̀ ẹni tó mọ̀ la máa fi gbà ni why are you still doubting for people that are still doubting us fáwọn èèyàn tó sì ń pè wá lórúkọ oríṣiríṣi àwọn kan máa wà wọ́n máa wá wo show wọ́n wá sọ̀rọ̀ sí mi wọ́n á ṣépè wọ́n á kọ́mẹ́ǹtì wọ́n á tún forí gbé pè lọ irú wọn á kó sọ́wọ́ fúlàní dẹ́sìkẹ̀ irú wọn á kó sọ́wọ́ fúlàní nígbà tó bá wá sórí ètò mi tí mo ń ṣètò mi jẹ́jẹ́jẹ́jẹ́ tí mo ń sọ̀rọ̀ ẹnu mi tó lódùmarè fún mi láti sọ táwọn ìgbàrúmọlẹ̀ ní kí n máa sọ tí mi ò sì mọ̀ rí tó rò pé o lè jókòó sínú comfort zone ẹ kó kàn type rubbish má ṣépè fún ẹ náà bẹ́ẹ̀ ni eyín òkè ju eyín òkè lọ má ṣẹ́ èpè fún ẹ eléyìí kò sọ̀rọ̀ forgiveness èpè gidi àwọn èpè tán recruit ó ti kúrò ní sergeant level máa ṣe fún ẹ wàá dẹ̀ forí ẹ gbé kò jù bẹ́ẹ̀ lọ. so tá bá wá sọ fún yín wípé báyìí iná ń jó lórí omi ẹ pé ká lọ ké eru ẹ̀ wá eru ẹ̀ ní kẹ́ béèrè lọ́wọ́ wa pé báwo ni ẹ̀yin pípò yìí tẹ̀ ń kígbe yìí ṣó dìgbà tó bá tó dọ́dọ̀ tiẹ̀ kò kí náà láì tó di nà true ni ìmí inú yín máa ní àwọn ọmọ àfìgbà tó ṣẹlẹ̀ sáwọn ṣó dìgbà tó yẹ kó ṣẹlẹ̀ sí ẹ àbẹni tó súnmọ́ ẹ kó tó mọ̀ pé lóòótọ́ ló ń sọ ni. ẹ wo actress tó pera Bímbọ́ kinní kan tó ní òun àtọmọ òun lọ́nà Ìbàdàn express road ọlọ́run ló yọ òun kò yẹ kọ́lọ́hún yọ ó yẹ kọ́lọ́hún jẹ́ kó bá lọ ni mo ti dá jújù mo ti dá jújù àbí nígbà tí mo sọ pé kò yẹ kọ́lọ́hún yọ actress yẹn ó yẹ kọ́lọ́hún jẹ́ kó bá lọ ni ẹni mo dájú báwo ni mi ì ṣe ní dájú débẹ̀ torí pé tí ò bá kan àwọn kan kó kàn wọ́n níbi tí ò ti dá kó kàn wọ́n pa wọn ò ní mọ̀ pé nǹkan tá à ń sọ òótọ́ ọ̀rọ̀ ṣé òkè kó má kan actress àwọn ẹ̀yin aráàlú nìkan ni kó má kàn àwọn ọmọ ilẹ̀ káàárọ̀ òjìrè innocent ọmọ ilẹ̀ káàárọ̀ tó yẹ pé tó bá mú yín gan kò sẹ́ni tá a gbọ́ kò sẹ́ni tá a mọ̀ kí lórúkọ aṣọ yín lé aláró so kú bẹ́tà kó máa kan àwọn tó pera wọn ní celebrities yẹn kó kàn wọ́n kó kọ ọmọ wọn kó kọ̀ọ̀kan wọn kó kan family wọn kan sunkún lórí social media ká wo ẹnu wọn jọ́bọ̀yọ̀bọ̀ kan sun ẹkún àwọn wá mọ̀ pé tó bóyá nígbà yẹn ló ṣe máa wá pòwe pé ikú tó ń pojú gbà ẹni o á ṣẹ̀ wá máa pòwe fún wọn ṣe mọ̀ pé ẹ̀yin aráàlú nìsín kí ló ti ń porúkọ ẹ̀ ní ọlọ́run ẹni àmọ̀rí ìbáàkú òun làwọn aráàlú ẹni àmọ̀rí ìbáàkú lòun aráàlú ẹ̀yin aráàlú tẹ́ ẹ bá lọ kò sí kan tó kàn wọ́n tẹnitẹni takísà ń ta tán ní ṣùgbọ́n tó bá ti ń kan àwọn politicians tó ti ń kan àwọn celebrities àwọn tó pera wọn ní
nǹkan pàtàkì láàrin ìlú àwọn bọ̀rọ̀kìnní wọ́n á ṣèwá mọ̀ pé ó ń kan àwọn èèyàn ṣe mọ̀ pé yìí tẹ àwa aráàlú nìsín àkì í ṣe èèyàn ẹranko là wa ó bẹ́tà kó kàn wọ́n pa ẹ̀yin náà délé máa sọ pé báwo lẹ ní iṣẹ́ máa sọ̀rọ̀ báyìí ṣé kí n ṣe èèyàn ní ẹni ó dẹ̀ ń ṣépè fáwọn èèyàn kì í ṣe èpè màá mi àdúrà ni mo ń create awareness látara ikú wọn ni ẹ mọ̀ pé bí irú bí ń pé àbí bí ń bọ àbí kí lorúkọ ẹ̀ tó bá ti bá lọ láàrin òun àtọmọ ẹ̀ ní ìsìtọ́ ti pa wọ́n awareness ńlá ni torí àwọn celebrity ẹgbẹ́ wọn ò ní sọ pé àwọn ò rí wọn ní tó fi lè mú kan lára àwọn lọ kò sẹ́ni tí ò lè mú lọ o àwọn náà wá ṣẹ̀ṣẹ̀ wá mọ̀ pé yes ẹ wo Saheed Balógun ní ìsìn ó ti lọ sí ọ̀dọ̀ Buhari àbí ó ti sáré lọ sọ́dọ̀ Buhari ṣùgbọ́n tó bá yẹ pé irú Saheed Balógun yẹn ó mú kan ná àwọn ìyàwó àtàwọn ọmọ ẹ̀ bíi 3 ẹsẹ̀ tó fẹ́ fi débọ̀dọ̀ Buhari yẹn mo fẹ́ mọ̀ ẹsẹ̀ tó fẹ́ fi rìn ó fẹ́ rìn kọ́lọkọ̀lọ tó fẹ́ fi dé ọ̀dọ̀ Buhari mo fẹ́ mọ̀ ẹ rí pé ó dáa kó máa kàn wọ́n ká lè máa fi ikú wọn báyìí ká lè máa fi create awareness we need death of celebrities lọ́wọ́ Fúlàní kì í ṣe àwọn èèyàn àwọn aráàlú tí wọn mọ̀ kankan tí wọn tá a mú ẹ̀rí kí lorúkọ aṣọ ilé aláró bíi tèmi báyìí ló yẹ kí àwọn Fúlàní máa jí gbé tí n bá bẹ̀rẹ̀ sí ní dárúkọ èèyàn kankan nù wọ́n ní tí wọ́n á ní mo dájú o mo dẹ̀ mọ orúkọ wọn tí mo lè dá tó pọ̀ irú Saheed Balógun yẹn is a good example wọ́n ṣe life lọ bí ìgbà tó yẹ pé kò kàn wọ́n ṣe life lọ bí ìgbà tó yẹ pé everything is okay people that live their life like that tó bá di 2023 you see them coming out ó máa dàbẹ̀ ní pé everywhere wá a bit peaceful ó yá o ẹ wá vote sí lágbájá o make una enter another trap wọ́n wá dé páńpẹ́ mọ́ yín another 8 years ẹ fẹ́ la another 8 years ẹ ranjú báyìí ẹ ní rí gbẹ̀yà ẹ̀yin ṣẹlẹ̀ a máa gọ̀kú ni ibi tá a jọ máa wà rèé ṣùgbọ́n èmi ẹnu mi ò ní gbófo èpè burúkú yìí ni màá máa ṣe èpè àwọn èpè tó ti inú èpè wá òun ni màá máa ṣe lórí social media yìí tépè mi dẹ̀ máa máa ṣe tí mo dẹ̀ ṣe ń sọ báyìí ló ṣe máa rí bẹ́ẹ̀. àwọn tó wá kígbe wọ́n ti gbé fámìlì wọn lọ orí ìyá wọn lọ́nà ọ̀run ẹ jẹ́ kí ìyá ẹ̀ lọ́nà ọ̀run kó dìde kó lọ gba fámìlì ẹ̀ níbi tó wà tí ìyá ẹ̀ lọ́nà ọ̀run bá ti mu codeine tó ti sùn lọ tó òun ló mọ̀ jẹ́ pé àwọn tó wá ṣe rí àwọn ó sún mi ṣe rí àwọn tó wá sunkún lórí social media yìí ṣọ́ọ̀ṣì kan ló ń lọ náà tó bá dé jẹ́ pé mùsùlùmí ni wọ́n mọ́ṣáláṣí kan ló ń lọ wọ́n dá ìdá 10 wọ́n lọ sí ṣọ́ọ̀ṣì wọ́n dá owó ọrẹ owó gbogbo ẹ̀ let them go and meet the pastors káwọn pastor yẹn gbogbo owó tó ti ń dá fún pastor ṣé Jésù àbí Ọlọ́run ló wá ná owó yẹn ni gbogbo owó tí wọ́n ń dá fún àáfàá ṣé Ọlọ́run ló wá ná owó yẹn ni àbí Muhammed ló dìde tó wá ná owó yẹn ẹ jẹ́ kán bá wọn kó jọ kán lọ kó fáwọn Fúlàní tó kó fámìlì wọn ṣùgbọ́n ẹ máa wá wò ó tí Fúlàní bá ti wá pa fámìlì wọn yẹn o wọ́n wà ní Ajáwa Ibrahim àwa ké kí ló máa ń ké fókù yẹn o ó ní kí ní súrà kan tó máa ń ké fún òkú tó bá ti kú níbi tán brainwash wà dé wọ́n ní tó bá ti débi tí wọ́n sin àwọn òkú sí báyìí wàá tún ka kéwù yẹn wàá tún ka kọjá ẹ̀mí wàá tún ka báyìí Ọlọ́run ọba má jẹ́ ngòkú láyé mi ẹ wá ké súrà yẹn tẹ wá ti kẹmà wọn wá ní àwa ké kinní kan bọ́lọ́run ṣe kádàrá wọn nu Ọlọ́run kádàrá yín náà bẹ́ẹ̀ náà nù tí àwọn kìrìsìtẹ́nì àbáwọn pásítọ̀ yín bá máa dé láàárọ̀ ọjọ́ kejì nígbà tó ti pa bọ̀dọ̀dá Ísírẹ́lì síbẹ̀ wọ́n bá ní bọ̀dọ̀dá Ísírẹ́lì a fẹ́ ọ ṣùgbọ́n Jésù fẹ́ ọ jù sunre ẹni tí ò kú re báwo ló ṣe fẹ́ sunre n tó máa ń sún mi nínú religion nìyẹn ẹni tí ò kú re
báwo ló ṣe fẹ́ sùn rè ẹni tí Fúlàní dó àbí ẹ rò pé obìnrin nìkan ni Fúlàní bá sùn Fúlàní ń bọ́kùnrin sùn láti ibi ìdí ibi tán ti ń yàgbẹ́ ló ń jẹ́ bẹ́ẹ̀ wọ́n wá bá sùn wọ́n á dòdì ẹ̀ ya ṣókú renu wọn kú re wọn lè sùn re kì í ṣe pé kùrìsíù rárá kì í sí ùkọ́ wèrè onítọ́nù ràn ẹ́ kùrìsíù ni wọ́n bẹ̀rẹ̀ kùrìsíù kọ́ o ó ní súrà kan tó máa ń ké fòkùsẹ́ kì í ṣe kùrìsíù kì í ṣe sájáhà kì í ṣe tàbátì àdá ó ní súrà kan kì í ṣe kùrìsíù kọ́ ìyá bàbá mi ló kọ́ mi kùrìsíù ó ní ṣé kùrìsíù ló máa ń ké fòkù ni wo ó soríire bàbá mi Adésọlá Solomon kúlíyó àlú àlìkáfìrú náà no that is kùrìsíù náà èmi náà ka kíní díẹ̀ kílú aláwù samadu yami elidi alamiladi walamiyekun la okufu one hard ó dà pé òun náà ni mo ti gbàgbé àwọn gbárùmọ̀lẹ̀ tí ẹ ti gbé kúrò lórí mi ó dà pé òun náà ni kúlí aláwù àádù aláwù sọmọdù lámì elidi walamiladi súrátùlù kí nìyẹn kúlí aláwù náà ni wo ẹ soríire jàre mo ti gbàgbé gbogbo àwọn súrà àwọn nǹkan bá wọn àjọ tẹ́wọ́ àdúrà lọ́la nígbà tó bá ti pa àwọn pípù yẹn mọ́ ọ̀dọ̀ I'm a bad person mo ti gbọ́ yín mo ní eṣinṣin tí ò gbọ́rọ̀ òun ló ń bòkú wọ sàárè òkè ẹwà àtijọ́ ta ti ń kígbe ìṣojú wa níbí lójú wa ni woman kan ló lọlé ló lóun fẹ́ lọ sin ìyá ẹ̀ lẹ́yìn tó sin ìyá ẹ̀ tán ó ṣe ń sin ìyá ẹ̀ báyìí wọ́n ní wọ́n má jẹ́ kó pẹ́ jù wọ́n dájú pa ni Suratu Yasin Suratu lí class ẹ̀yin àfa pọ̀ ń bí wa ẹ̀ẹ́dẹ̀ hate mi tí mo ṣe ń sọ̀rọ̀ ẹ̀sìn yìí ẹni àǹfààní mi mo kàwé tọ́nà mi wọ́n fẹ́ lọ́n mi pa nílé kéwú èmi kọ́ ó bá ti nílé kéwú yá màá ya ká bọ́bọ́ ta mo ka kéwú mo lọ lé kéwú kódà wọ́n tún fún mi lórúkọ mùsùlùmí Làtífá Láti ló ń pè mí ní fíléèjì wa ní ìsìn Láti ló ń pè mí bá débẹ̀ ń sìn Láti kò sẹ́ni tí ò mọ̀ mí ní Láti ẹ bá dé pẹ̀rù ní ìsìn Láti ló ń pè mí so ẹ máa ní mo dájú mi ò dájú ara ló ta mí débẹ̀ mi ò dájú nígbà téèyàn bá sọ fún òkè ní ìsìn tó bá ń sọ̀rọ̀ pé nígbà téèyàn bá ń sọ wípé ẹ má lọ bẹ̀ yẹn wọ́n máa ń pààyàn wọ́n ń dáàyàn lọ́nà ń bẹ̀ ẹ má lọ ẹni ẹ máa ní wàhálà tiẹ̀ pọ̀ gbogbo ohun ló máa ń rí gbogbo ọmọ tiẹ̀ ní wá bàbá ó sì káwọ́ ọ̀rọ̀ nígbà tó bá wàá gbàdúrà ní wàá gbàdúrà Ọlọ́run ọba sórí àwọn 6 tó ń lọ yìí nígbà tó bá máa fi lọ bí 4 nínú wọn kọ́ pa wọ́n síbẹ̀ 2 tó kù kan wà lẹ́sẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run ṣùgbọ́n kọ́ ráyè sáwá kó lè ráyè fún wọn ṣe yẹ̀yẹ́ dáadáa ó sì máa jẹ́ nìyẹn ẹ mọ iye èèyàn tó ti kú sínú Nàìjíríà ni òun lẹ̀jẹ̀ mi ń sọ pé of recent ẹnìkan fẹ́ ṣe wedding ó rí pé ẹ̀jẹ̀ mi náà ń ṣètò ó rí pé gbogbo wa ń pariwo àbọ̀mọ́ náà wọn ò ní social media tó fi ń wò nílùú òyìnbó wàá gbéra fẹ́ lọ mọ àwọn ẹbí ìyàwó ẹ̀ ó gbéra bí ọmọ ọlọ́pẹ́ nígbà wọn máa délé báyìí Fúlàní gbé ni bọ́ sọ́wọ́ àwọn Fúlàní kí ni Fúlàní gbé fún báyìí àwọn nídìí how many million mi tiẹ̀ fẹ́ parọ́ ẹ̀hún pé ìyìn mi ò kí ń parọ́ padà lọ ó ṣe ẹ̀hún kí mi ò kí ń parọ́ wọ́n bá ó yá tilẹ̀kùn yẹn fún mi ó ṣe
wọ́n bá náà wọ́n máa gbowó lọ́wọ́ àwọn fámìlì ẹ̀, wọ́n bá pe fámìlì ẹ̀, àwọn fámìlì ẹ̀ wá ní àkáǹtì wo ni káwọn wá sanwó sí báyìí, bó ṣe yìnbọn pa wèrè ni wọ́n yẹ jù sórí títì ni òkú ẹ̀ lórí ihe. ṣe báwa ni ṣe bí irọ́ là ń pa ni irọ́ ló ń pa o, èké ló fi ṣe o, àdọ́rùn mòótọ́ lẹ́lòmíì. kì í ṣe pé wá ṣé mi ni mo ṣépè fún wọn kọ́ lọ kó sọ́wọ́ Fúlàní báyìí ní kó mo ṣépè fún wọn. nàláì onílòdì làtúrù ràn wọn lọ́wọ́ kò jẹ́ pé wọ́n dọ́rùn mòótọ́ ni. ẹ má dáwọ́ new tactics ni wọ́n ń lò, kò sí nǹkan tó ṣẹlẹ̀ ní Nàìjíríà wà òkè o. tó ń sọ pé Fúlàní jí àwọn gbé o, Fúlàní ò jí anybody gbé o, olè ni wọ́n o. ẹ má dá owó o, kò sí nǹkan tó ṣẹlẹ̀ bí Nàìjíríà ṣe wà yẹn. ìdìbò 2023 ló ń dúró dè, bó ṣe ń lọ kílọ̀bù ló ń gbádùn. wọ́n fẹ́ ṣí GoFundMe lẹ́yìn lórí nìkan gbowó yín ẹ̀yin aráàlú òyìnbó, wọ́n ti mọ̀ pé ẹ lójú àánú. kò sí nǹkan kan tó ṣe, wọ́n ń gbádùn jù yín lọ ní Nàìjíríà. ẹ má dáwó o, ẹ má yẹ kán wá sunkún fún yín lórí social media o. ìgbà mélòó ní ìsìn gbogbo wọn máa fi ṣe business, wọ́n máa sunkún wọ́n ti já wọn gbé wọ́n ti mọ̀ pé máa tún dáwó mi. ẹ má dáwó o. àwa ní Yorùbá nation yìí àwa gangan ní 419 o. àwọn ohun tí wọ́n ń ṣe 419 olóòótọ́ ọ̀rọ̀ ni wọ́n. Olódùmarè ẹsẹ̀ ń ro mí ti kẹ́sẹ̀ mi kò látàárọ̀ lórí ọ̀rọ̀ Nàìjíríà. ẹ̀yin tẹ́ ẹ gbàgbọ́ pé ilẹ̀ káàárọ̀ òjìrè ó ti díù láti dá dúró, ipe Nàìjíríà ò dáa, tẹ́ ẹ pè wá lólè, ẹ pè Fálékè, ẹ pè èṣù lólè, ẹ yá wá Ọmọ́wùnmí àsúrè ìwòrìwò fún ẹ ṣeun. ẹ pè Fálékè, ẹ pè èṣù lólè, àní bá wọn nípìn bẹ́ẹ̀ ò tọmọtọmọ tayátayá tọkọtọkọ. ẹni tí bí máa kàn tó máa kàn wá kò ní kàn wọ́n láéláé láṣẹ Èdùmàrè. ṣé wá rí ẹ̀yin tẹ́ ẹ ní 15 million lọ́wọ́ tẹ́ fẹ́ lọ kówó lẹ̀ pé kán lọ kó wọn lẹ̀, káwọn Fúlàní kó wọn lẹ̀. àwọn èèyàn tó sọ pé àwọn lówó lọ́wọ́ nílẹ̀ Nàìjíríà ó jẹ́ ya tọ́jú owó ẹ̀ tó dà tó bá gbé ẹbí tìwọ́ náà. ìwọ tó sì rò pé o ò bìlífù nínú ọ̀rọ̀ Yorùbá nation, o ò bìlífù lórí pé Nàìjíríà máa pín, o bìlífù pé one Nàìjíríà òun ni tiẹ̀ tó bá bá ẹ sọ̀rọ̀ báyìí orí ẹ̀ ó máa kàn ṣó mọ́rí ni. one Nigeria and those people they are mad, they don't know what they are saying, they are rubbish, they are hypocrites, they are saying that jargons. àwọn tí wọ́n kàwé, àwọn tí wọ́n jẹ́ nǹkan kan ló ń sọ̀rọ̀. yẹ́nì tí a tọ́jú 15 million ẹ̀ tó bá ti gbé fámìlì ẹ̀ báyìí wà á lọ fi 15 million wà á lọ san 15 million tó bá tún san 15 million yẹn tó bá tún san 15 million yẹn wá tún pẹ́ nìyẹn síbẹ̀ 15 million ẹ̀ tún wọgbó lọ nìyẹn. owó tó máa fi gbé lọ́tọ̀ fún yín nínú fámìlì yín ẹ̀yin ẹ̀ sanwó ọmọgọ̀kù ni. tábàárẹ́ni tí wọ́n gbé ẹ má bínú, tábàárẹ́ni tí wọ́n gbé fámìlì ẹ̀ ẹ jẹ́ kó lọ sọ́ọ̀tì problem ara ẹ̀ out. tó bá dẹ̀ lè sọ́ọ̀tì tó kó lọ pa àwọn àáfàá tó máa bá wọn ṣàdúrà pé kí wọ́n ṣí kí ló ń pè àlùjọ náà fìrìdá o. iná ńlá ẹwà iná lè rọ̀jù ìhun náà àbá lọ́yẹ̀ ń pè kọ́ sílẹ̀ fún kó lè wọlé. bó dẹ̀ jẹ́ Jésù ni ó ṣí heaven lẹ̀ fún ni, kí Jésù sílẹ̀ fún kó lè wọlé. torí àwọn ará bíi wọ́n wíkẹ́ẹ̀dì o, tó bá ti gbé èèyàn ikú ni o. owó tó fẹ́ gbà yẹn kàn fẹ́ gbà lọ́wọ́ fámìlì ẹnìyẹn ni. owó tó fẹ́ gbà yẹn wọ́n kàn fẹ́ gbà lọ́wọ́ fámìlì ẹ̀ nìyẹn ni, kì í ṣe pé bóyá ẹni yẹn wọ́n máa gbowó yẹn wọ́n máa fi ilẹ̀, wọ́n ò ní fi ilẹ̀ wọ́n máa pa ni o. wọ́n bá ti nítorí ìmọ̀ye sọ fún mi pé kẹ́ má dáwó jọ, tẹ́ bá dáwó jọ nísìn àwọn fámìlì pípù yìí nísìn wọ́n lè kówó yẹn kọ́ lọ mí ti aṣíwá. Tinubu ò ní fún wọn lówó. Tinubu
kàkà kí Tinubu kówó fọ́mọ káàárọ̀ òjíire nísìnyí ó máa lọ sí ọ̀nà nọ́ọ̀tì ni ibẹ̀ ló máa lọ kówó ẹ̀ sí. mo tiẹ̀ tí wàá fẹ́ gbẹ́nu lé nǹkan kan Apostle Shehu Mukandam Pastor Gani Adams a máa ṣíwèé ìrántí kan yìí a ṣíwèé ìrántí kan ẹ̀ Gani ọlọ́run ó rò pé a máa gbàgbé ni a lè gbàgbé ó sì wà nídìí ọ̀tẹ̀ yìí náà ó sì wà nídìí ọ̀rọ̀ onídìí restructuring onídìí kìíní ìgbà àwọ̀ onídìí kìíní kan Gani ó sì wà nídìí ọ̀bọ̀ ríbi bàbá mi Fájìmí àbọ̀rú àbọ̀yé o ẹ̀ làbọ̀ ṣiṣẹ́ o mo kí yín o Gani ó sì wà nídìí ọ̀tẹ̀ ó sì wà nídìí ọ̀rọ̀ tó ń sọ tó máa ń sọ bíi ẹni tí ìbẹ̀ mú lẹ́nu tó sọ bí onígẹ̀gẹ̀ lọ́rùn a lè gbàgbé ẹ Gani gbàgbé kò sí bó ṣe lè ṣe kò sí amúnimúyè kan ò lè mú iye wa ká má rántí ẹ Gani kò sí ohun ẹbọ kò sí ohun ètùtù tó o lè ṣe tó o lè mọ̀ ṣe Gani ọ̀rọ̀ ẹ ló kan àyà wa golden paper ló fi kọ́ ó kọ script yẹn ó pè ní ẹ bá mi kí bàbá wa Fájìmí káàbọ̀ sórí ètò Ganiyu Adamu Dagbangbaru dalẹ̀ Yorùbá láàmú kò sí bó ṣe lè mọ̀ ṣe tó a lè gbàgbé ẹ̀ a lè gbàgbé ọ̀rọ̀ ẹ̀ gbogbo ìgbẹ́ tó yà pátápátá ní ilẹ̀ káàárọ̀ òjìrè àwàlàkò a máa rán ẹ létí ni lẹ́yìn tó bá kú tán tó bá lọ́mọ ńlẹ̀ àtúnṣọ fọmọ ẹ̀ torí pé bọ́mọdé ò bá bátàn ni ó ní láti bá àrọ́bá sì ní bàbá ìtàn á pàtàn fáwọn àrọ́mọdọ́mọ ẹ̀ Gani ojú á pa bàtà á pa jẹ̀wọ̀n etí ẹ̀ mọ́ Gani ọ̀rọ̀ ẹ̀ mo ní ọ̀rọ̀ rẹ mo ló ṣì ń lọ bẹ́ẹ̀ ni ó ṣì ń lọ ní ọkàn wa evergreen ni kò sí sandpaper tó lè parẹ́ láéláé kò sí sandpaper tó lè parẹ́ láyé àti láyé gbogbo ohun tó ṣe pátápátá tó ṣe ní kọ̀kọ̀ tó ṣe ní bàbá gbogbo ọ̀rọ̀ tó ṣe everything tó ṣe pátápátá ohun tó ṣe tí lè fi jó kedere ló wà ń ta má try láti fi nù wá amọ̀jẹ̀ wò ó má pe fáìlì ní fàálì fún wa má pàlárò fún wa mo sọ fún ẹ lọ́jọ́ kìíní àná Gani mo sọ fún ẹ lọ́jọ́ kìíní àná mo sọ fún ẹ mo ní wàá padà tẹ̀ mo ní ṣùgbọ́n mo ní kó múra sí i kó má bàa tẹ̀ ṣùgbọ́n kó mo sọ mo ní nǹkan téèyàn bá fi inú kan àti ọkàn kan ṣe tó bá fẹ́ tẹ́ gan ọlá inú kan á gbé ẹ yọ tó bá fẹ́ tẹ́ lánàá tí wọ́n gbẹ́ kòtò lẹ̀ fúnra wọn tó rò pé èmi ò ṣàtọ́lá ni wọ́n gbẹ́ kòtò lẹ̀ fúnra wọn ni mò ń wò wọ́n báyìí wọ́n dẹ̀ ń jábọ́ sí lẹ́yìn kọ̀ọ̀kan torí wípé kí ni torí nǹkan méjì kan torí pé inú kan àti ọkàn kan wọ́n ní inú mímọ́ ó ju oògùn lọ ní gbogbo ọ̀nà inú mímọ́ ó ju oògùn lọ mi ò ní kíní ọmọ ẹ̀dá ẹgbẹ́ mi sínú mi ò ní kí èèyàn kan kó má rí tiẹ̀ ṣe ṣùgbọ́n ìwọ tó bá ti lè la ẹnu nínú ọkàn ẹ
tó ò tiẹ̀ la ẹnu ẹ̀ tó ti ń rò pé tó ṣàtọ́lá ló fẹ́ máa rò ó ti ń wa sàárè ẹ̀ lẹ̀. Bẹ́ẹ̀ ni, torí èmi ò mo tún ṣì ń sọ igbá ilé mi a máa lékún, àwo ilé tèmi a máa lékún ni. Igbá ilé tirú ìwọ tó ń ro tèmi níbi tó ń ro tilẹ̀ káàárọ̀ òjìrì níbi òun ló máa fọ́, àwo ilé á fàyà pèrègèdè. Torí wípé ìgbà ọkọ́ ìgbà àdá wọ́n bókè dìtẹ̀, òkè ó jẹ́ òkè òmù, òkè ló padà rẹ́yìn gbogbo wọn. Òkè ni mí, àwọn ìyá mi ló sọ bẹ́ẹ̀. Gani, obìnrin ti ń tàtàn rìn, ọkùnrin ti ń tàtàn rìn, àti mọ èyí tó lómi lẹ́yìn ẹsẹ̀ jura wọn lọ. Mo máa ń sọ, mo dẹ̀ ṣe ń sọ dọ̀la, mo dẹ̀ ṣe máa sọ ni. Kò sí bí Gani ṣe lè kó jídóko tó. Ọláì Gani, Olódùmarè gbọ́, Ifá ń gbọ́. Oko òun ló máa bá kùkùté. Mo sọ fún ẹ, àwọn ìyá ẹ ò sí lórí ibi, báwọn ló máa ní. ń bọ̀. Ni ò mọ ẹni tẹ sẹ́ndì sí mi. Gani, ó wá dákẹ́ bí olúdù, ó wá bọ́ síta. Èmi ò mọrú ọwọ́ tó fẹ́ mú bọ́ síta lọ́wọ́ yìí. Mi ò mọ̀ bóyá o rò pa àgbàgbé àgọ́ bíi tiẹ̀. Àgọ́ bíi tiẹ̀. Àgọ́ bíi tiẹ̀ rárá. Evergreen ni. Golden pen ló fi kọ́, kò lè parẹ́. No matter how. Gani, wọ́n ní kó má ṣe. O ti ṣe, o ò sọ pé o máa ṣe, o ṣe ni. O dájú o ṣe, o kálá o ṣe ni. Torí pé o rò wípé kò sí ẹnikẹ́ni tó máa bí ẹ. O wá fẹ́ máa ké, o múra, o mú jẹ. Gani ò kì í ṣe ẹyẹ àparò. O kì í ṣe ẹyẹ àparò. O ò lè múra, o ò lè mú jẹ. Bẹ́ẹ̀ ni. O ò lè múra, o ò lè mú jẹ. Gbogbo èyí tó ń ṣe lórí social media mo rí. Gbogbo ohun tó ń kọ mo rí. Gani, èmi àti ẹ̀rì bá mi kọ. Bá mi kọ. Èmi kọ́ ni mò ń bá ẹ sọ o, àwọn igbarumọlẹ̀ ni tó bá fẹ́ béèrè lọ́wọ́ àwọn ìyá mi. Wọ́n á jẹ́ kó yí ẹ pé èmi kọ́ ni mo sọ fún ẹ. Àwọn tó tẹ ilẹ̀ káàárọ̀ òjìrì tó, àwọn ló ń sọ fún ẹ bẹ́ẹ̀. Àwọn náà ní kó bá àwọn kọ, èmi ò tó bá ẹ lérí. Ṣé wọ́n kí mo yẹ sọ fún ẹ lẹ́jọ́ kìíní àná nìyẹn? Tí mo jó fún ẹ, mo sọ fún ẹ pé Gani, watch your step because you are about to fall. Sórí fall tó máa fall yẹn yàtọ̀, o ò lè dìde mọ́. Lo and behold, mi ò tí ì kó fánlẹ̀, o ti ṣubú, o ṣubú dànù. O tẹjú ilẹ̀ mọ́lẹ̀, ilẹ̀ wá yọ ẹ̀. O taṣọ àgbà mọ́lẹ̀, àwọn àgbà wá nù ẹ̀ lẹ́gbà. Kò síbi tó lọ, kò sí nǹkan tó mọ̀ ọ́ ṣe, o ò lè mọ̀ ọ́ ṣe mọ́ lójú aráyé. O ò lè mọ̀ ọ́ ṣe mọ́. O ò lè mọ̀ ọ́ ṣe mọ́. Ó ti gbàgbé wípé ẹni táyé ń fẹ́ òun lolódùmarè ń fẹ́ ni. Ẹni tí gbogbo ayé dáwọ́jọ tí wọ́n ń fẹ́ òun lolódùmarè. Olódù ọmọ àrè tó dá gbogbo wa òun ló ń fẹ́. Ó ti tẹ́ lọ́wọ́ ayé, ó ti tẹ́ lọ́wọ́ olódùmarè, ó ti tẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá ẹ̀. Ó tẹ́ o kàn tí ì mọ̀ ni o. O ti gbénú rà bíi ti ọ̀gẹ̀dẹ̀, o kàn tí ì mọ̀. Ṣùgbọ́n ọ̀rọ̀ yẹn kì í ṣe ni. Ó ṣeé ṣe kó máa sunkún sínú lẹ́ẹ̀kọ̀ọ̀kan, bọ̀tẹ́kùn yẹn ò kì í ṣe ni. Kò ṣe ni o. Máì tí ì ṣe rìhásà lẹ̀.
ìgbà díẹ̀ ló kù ó rò pé relevant tíntín ní báyìí ló kù. àwọn tó rò pé ó pọ̀n sẹ́yìn wọn kò sọ́jà mọ́ lẹ́yìn ẹ̀, kò sí ọjà tán fi àwọn tó rò pé wọ́n pọ̀n ẹ̀ sẹ́yìn kò sí ọjà mọ́, ọjà yẹn ó ti bọ́, ẹsẹ̀ tí ń wọ́nlẹ̀ tuurutu ọkàn tí ì fi ilẹ̀ ẹ̀ ni. tí n bá fẹ́ máa sọ̀rọ̀ inú máa ń bí mi, ó máa ń dàbẹ́ nípa àbẹ́mi ni mò ń sọ ni kì í ṣèmi ni mò ń sọ. Gani mi ò mọ̀ ẹ́ rí ò ṣẹ̀ mi rí, ṣùgbọ́n there is something in me that makes me, you know, when I open my mouth it's as if ọ̀rọ̀ ẹ ló fẹ́ máa kó sí mi lẹ́nu, not because I enjoy talking about you. Ta ni ẹ́? gbogbo yín mo ti sọ̀rọ̀ yín náà, ṣùgbọ́n ìwọ Gani, there is something particular about you. I cannot even point my finger at it. I can't. Because your own destruction, your own destruction. Ọlọ́run, mi ò mọ bí tí destruction ẹ ti fẹ́ wá. But something in me tells me that it's going to be very fatal. Ó máa lágbára. Ó máa, in fact, á jọ ẹ́ lójú. Á yà ẹ́ lẹ́nu. Because you know the kind of person where you be gangan. My spirit tells me, mi ò rí ẹ rí o, mi ò mọ̀ ẹ́ rí o, àjọṣe nǹkan kan rí o. But my spirit tells me, say, Gani, something is, you know, ẹ má bínú tí bá ti ń bínú mo máa ń fọ òyìnbó sí. Àwọn òyìnbó sọ mi. Ẹ̀mí mi kàn sọ fún mi pé Gani is, you know, there's more to it. Ṣé rí táwọn ìgbárùmọ̀lẹ̀ bá ṣí gbogbo wa lójú, tá bá rí irú èèyàn tó jẹ́ gangan. Gani ò ní last 24 hours. Kò ní last 24 hours. Kò ní last 24 hours. Gbogbo àwọn followers ẹ̀ wọ́n máa dáwọ́ jọ pẹ̀lú ẹ̀ ni. I don't know. But ẹ mọ̀ pé mo ti sọ rí. Kò dẹ̀ sí nǹkan tí mo sọ nípa Gani tẹ́ ẹ̀ bá bẹ́ẹ̀. Kò sí nǹkan tí mo sọ rí nípa ẹ̀ tẹ́ ẹ̀ bá bẹ́ẹ̀. Kì í torí pé kì í ṣe mi náà ni mò ń sọ náà ni. Mo ní Olódùmarè ló ń sọ. Àwọn ìyá mi ló ń sọ. Èmi kàn ń lanu ni. Wọ́n ya ẹnu mi fi sọ ni. Mi wá lè sọ bóyá ó ti fẹ́ fọ́nbù lẹ́nu ọjọ́ mẹ́ta ètò yẹn pé fọ́nbù tó yẹ pé ó máa finish ẹ̀ pátápátá. Pátápátá. Gani kú iṣẹ́. Ẹ wò ọ̀rọ̀ mi ò pọ̀ lálẹ́ yìí. Ẹ má gbàgbé ọ̀rọ̀ tá ti ń bára wa sọ láti lè. Òun ni wípé kò sí nǹkan tó ṣẹlẹ̀ sí Nàìjíríà o. Àwọn tó ní wọ́n jí fámílì wọn kú, ẹ bá dáwó GoFundMe, ọwọ́ yín sílẹ̀ ní ẹ jẹ́ àwòrán fowó yín ra kí ló ti ń porúkọ ẹ̀ Turkey káwọn ará Nàìjíríà wọ́n máa gbowó yín jẹ. Because once tẹ́ bá ti dá owó fún ẹnìkan ṣo, everybody will come out with that tactics. Bó ṣe ń ṣe ní Nàìjíríà nìyẹn. Wọ́n máa bá sórí social media. Wọ́n wá sọ pé ebi ń pa àwọn ò tí ì dáwó, àwọn ò tí ì bímọ, gbà tán ti rí pé wọ́n dáwó fún ẹnìkan ṣo. Ọmọ àwọn látàná kò ní food o, gbogbo míìkì ojú ọmọ àwọn ti gbẹ o. Everybody rọ wá. Tẹ́ ẹ bá ti lè ṣe mistake yẹn nílùú òyìnbó, tẹ́ dá owó fún ẹnìkan tí Fúlàní gbé family ẹ̀, ẹ máa dáwó dọjọ́ ọkú yín ni. Torojo gbogbo wọn ni Fúlàní máa gbé family wọn ní Nàìjíríà. They can lie. Gbogbo wọn ni Fúlàní máa gbé family wọn ní Nàìjíríà. Ní ìtẹ́ ń bá bọ̀. If you accept it from them, nǹkan tó gbé wá ìtẹ́ bá tètè gbé padà fún wọn. Gbogbo wọn ni Fúlàní máa gbà ló máa gbé family wọn tẹ́dẹ̀ máa dá owó. Ẹ̀yin lẹ mọ̀ mi tí pé èmi ò tí 53 minutes báwo lẹ ṣe ń ṣe báyìí. Mo mọ̀ pé bàbá ọkọ máa yàn wọ́n lọ́wọ́ àmì ọmọ àdó àgbà kápẹ́ńtà àwọn ni.
àwọn ló wà bí àwọn ló mú mi ṣeré látàárọ̀. Ṣé ó ti yé yín mi lọ́rọ̀ tó pọ̀ ẹ̀yin lẹ mọ̀ kẹ́ mú mi ṣe yẹ̀yẹ́ dáadáa ọ̀rọ̀ mi tí mo fẹ́ sọ jù bẹ́ẹ̀ lọ. Báyìí lè ti dáwó báyìí ẹ ti wọ iṣẹ́ nìyẹn ẹ wọ networking máa dáwó ni máa dáwó àwọn náà máa di Oríyọmí Hamzat ti ẹ̀ try lẹ́jọ́ mẹ́ta yìí torí èmi àti ẹ̀ máa ń jà èmi àti ẹ̀ ò jà èmi ni mo kàn máa ń sọ̀rọ̀ ẹ̀ pé gbogbo tó fi ń bá àwọn tó fi lọ ń fa àwọn èèyàn tọrọ owó yẹn èmi ò láìkì ẹ̀ ká kúkú jọ pa ọ̀pọ̀ kílẹ̀ káàrọ̀ òjìrì dá èèyàn mélòó ló fẹ́ help Nàìjíríà náà ló tún máa padà báyé wọn jẹ́ tó bá help wọn. So ẹlẹ́lòmíì tó máa wá specialize lórí wípé wọ́n ti jí family eléyìí gbé o wọ́n ní 10 million ló máa gbà o wọ́n lọ́sẹ̀ kan ní o ẹ̀ tún bẹ̀rẹ̀ ẹ̀ ṣí GoFundMe ẹ̀ tún dáwó máa dá Ọlọ́run kú ṣe kò sówó mi ń bẹ̀ mọ ṣiṣẹ́ ẹni tó máa ń ṣiṣẹ́ 5 hours tẹ́lẹ̀ bá mi lọ fi kún fi 5 hours kún 10 hours wọ́n tó bá ń ṣiṣẹ́ 15 hours tẹ́lẹ̀ wàá tún fi kún wàá ṣiṣẹ́ 24 hours so that in a day so that owó tó máa fi máa ran àwọn èèyàn tí Fúlàní bá gbé family wọn lọ́wọ́ wàá dá yẹn sọ́tọ̀ owó tó máa fún family ẹ̀ wàá dá yẹn sọ́tọ̀ owó tó wọn náà tó máa fi so má wọ̀rí ẹ lọ máa dá owó yín kẹ́ máa fi kún hours yẹn nílùú òyìnbó so that àwọn tí Fúlàní bá gbé family wọn ẹ lè lọ gbà wọ́n lẹ̀ ṣó ti yé yín ẹ lè gbà wọ́n lẹ̀ ṣó ti yé yín ẹ lè gbà wọ́n lẹ̀ èmi ò rí jù báyìí lọ kó lódùmarè kó sọ pàdé wa àkàrà tí mo fẹ́ dín yìí ẹ jẹ́ n wo déètì mi tó ẹnìkan ní kí n sọ fáwọn tí n bá fẹ́ dín àkàrà so that Thursday ṣé ká dín àkàrà ní Thursday ẹ̀yin tèmi ṣé ká dín àkàrà ní Thursday àbí Friday ẹ kọ síbẹ̀ ṣé Thursday àbí Friday gbogbo àwọn èèyàn tó kú wọ́n ti pọ̀ bíi 6 wọ́n dẹ̀ kọ́ wọn ọ̀dẹ̀ kú mọ́ lẹ́nujọ́ mẹ́ta yìí ká dín àkàrà fún wọn kó lè máa lọ bóyá nítorí àkàrà tá àti ìdín fáwọn tó lọ ìgan ni ò jẹ́ káwọn yòókù náà ti lọ ó yá ṣé Thursday àbí Friday ní ká dín àkàrà ẹ bá mi kọ síbẹ̀ ìjọ tó bá pọ̀ jù la máa dín àkàrà yẹn kó lódùmarè jẹ́ kí n ráyè Friday yá mi ẹ̀bùn olúwa Friday òkú wálé àbí ṣé Friday elépo ni o máa pe torí mi ìlépo ńlé máa pe mọ́mì kan bá mi gbépo wá ìyá mi Jọkẹ́ ní Thursday èèyàn méjì Thursday méjì Friday méjì ó yá o Thursday mẹ́ta o Friday méjì o ṣé Thursday àbí Friday ní ká dín àkàrà elépo la máa dín máa pè ìyá yẹn kó bá máa dín lójú yín ni Friday ti pé 3 Thursday náà ti pé 3 ó yá àkàrà lè ta fẹ́ dín yìí Friday ti pé 4 o Thursday náà ti pé 4 o kí ló dé ó yá o àkàrà elépo ta fẹ́ dín eléyìí ló ń pè ní dájúpa márẹ̀rìn léjúpa báwo sán lójú sán lórí Thursday ni òkun wálé ó yá o ẹ jẹ́ ká mú Thursday o èwo ni Tuesday mo ní Thursday àbí Friday ẹ yẹ ká mú Thursday lòkun wálé kán lè tètè wá gba ìbọ wa ẹbọ la fẹ́ rú o kì í ṣàkàrà lásán la fẹ́ dín o a máa rúbọ lọ́jọ́ Thursday ní ká dín àkàrà àwọn àfáà rí kíní ìdá tó máa bá wa kọ kéwú tá a kalẹ̀ nǹkan yẹn àwa ká fi sin òkú wọn lọ àwọn wèrè Olúbàdàn àti àwọn olókun àsì gangan Ògbómọ̀ṣọ́ ṣá ti dín àkàrà Ògbómọ̀ṣọ́ ṣá láìpẹ́ àti dín àkàrà Ògbómọ̀ṣọ́ àti dín àkàrà Ògbómọ̀ṣọ́ la kọ́kọ́ ṣe kíní ẹ jọ̀ọ́ ẹ má gbàgbé ẹ lè bá mi kọ sí comment section àwọn èèyàn tó kú ta jẹ ní àkàrà ní dídín Thursday wọ́n ní Thursday mo ní Thursday àbí Friday pọ̀ o wọ́n ní Thursday ni òkú máa ń wálé o ẹ má ẹ̀yin gbogbo yín náà lẹ nífẹ̀ẹ́ mi
ẹ ṣáà má fi mí sí point of mi mọ ọjọ́ tí mo máa mú bọ̀. Ìyá mi ẹ̀bùn olúwa ló kọ́kọ́ kọ Friday 1 2 3 4 5 6 7 8 9 9 okay àti ẹ wo ìyá mi dọ̀kásì àkàrà àkàlà náà wà níbẹ̀. Elépo pupa la máa dín, ẹ má wòrí. Ẹ̀wà kí ló ń kókò ṣe mọ́ṣúárì, ẹ̀wà wà nílé. Thursday dà, kọ́lọ̀ ń ṣọ́pàdé wa, kọ́lọ̀ mọ́ kọ̀ fún wa. Àwa ò tí ì lè bá wọn lọ báyìí, ṣe mo pàwá sì kéré. Gbogbo àwọn tó kù yẹn kí n lè ṣe ìwúre, ẹbọ ni mo fẹ́ rú lọ́jọ́ Thursday yẹn, kí n lè ṣe ìwúre kán lè bá mi kí màámi lọ́rùn. Wọn ò tiẹ̀ lè lọ síbi tí ìyá mi wà. Ṣónẹ́kàn náà lọ. Ẹ wo ìyá yìí ó gba aski bí ọ̀rọ̀ Tẹ́ni Ọmọlógún. A ní ó gba aski. Thursday ẹ wo bàbá wa Kùdùsù. Thursday láàdín àkàrà tó máa wọnú epo dáadáa. Wọ́n ní àkàrà kì í bọ́ lépo, àwọn yòókù wọn lè bọ́ lọ́wọ́ ikú tá à ń sọ yìí. Wọ́n lọ tán kù tẹ̀yìntẹ̀yìn, wọ́n kú tán fún wa. So àkàrà ṣónẹ́kàn, àkàlà àti Olúbàdàn. Bàbá mi Táyé Adéjùmọ̀, ṣé Oliver Twist lẹ́yìn ni? Ganiyu Adamu Dagbangbaru Apostle yín. Òun là ń sọ. Apostle yín là ń sọ. Ẹ ṣeun. Ó dàbọ̀. Tó bá di Thursday ká pàdé. Èmi náà máa try. Mi ní work ara mi out níjọ́ Thursday yẹn. Màá lè dín àkàrà yẹn. Àkàrà kúfà. Ṣé rí èmi? Wọ́n ní Ṣàngó òbúrú, wọ́n ní ẹlẹ́kùú ẹ̀ ní kẹ́bẹ̀. Ṣé rí àwọn tẹ́ ń tẹ̀lé mi ẹ̀yin tẹ́ ń tẹ̀lé mi yìí? Ṣé kí n ra búrẹ́dì Agége sí? Ìwà kan orin. Mi ti ẹ̀ dé worry wípé àwọn mùmú kí ló ti ń porúkọ ẹ̀. Alẹ́ ni ìrọ̀lẹ́ málẹ́ bí aago 5. Wọ́n ní tá bá kọrin lórí Facebook wa, àwọn ní Facebook wọn ní monetize wa, orí wọn burú. Owó wọn mo fi ń jẹun. Orí YouTube nísìnyí tá bá forin síbẹ̀, màá kàn lọ yọ fídíò yẹn kúrò ńbẹ̀ lè tà ní. Ó máa jẹ́ kẹ́ gbádùn ẹ̀ torí orin kan orin bàbá wa Àyìnlá Ọmọwúrà yẹn orin máa fi sórin yẹn. Nígbà yẹn tí bá ń jẹ àkàrà yẹn lọ́wọ́. Ìwà jẹ àkàrà dáadáa. Bọ̀ àkàrà ilé ìnísìn mineral ni màá fi mú. Ọkọ mi ti ní kí n má mu ọtí mọ́ lórí social media. Ó ní kí n bá mọ̀ tí bọ́ lórí social media. Ó ní ojú òun nìkan ni kí n ti máa mutí. Mo ti gbọ́ búrẹ́dì Agége àti omi tútù òun la máa fi jẹ. Àkàrà elépo. Àbí gàrí Ìjẹ̀bú. Kò sí mi jẹ́ mu gàrí lọ́wọ́ tí mo wà yìí. Ẹ fẹ́ kí n máa wúkọ́ náà òtútù yìí tí snow ti fall láwọn ibì kan. Bàbá Ọ̀pẹ́ládé àbọ̀rú àbọ̀yè o, ẹ̀ làbọ̀ ṣiṣẹ́ o. Mo kí yín o bàbá wo. Ẹ káàbọ̀ sáàrin wa. Ẹ má bínú sí wa o. Àwọn bàbá wa nínú ìṣẹ̀ṣe ni. Ẹni Tinubu ló kàn báyìí o. Àwọn igbarúmọlẹ̀ là ń sọ pé kó gbé lọ. À ń sọ fún àwa ò lágbára. Wọ́n ti lágbára ta lè fi pa wọn. Ta là wá. Ta bá bọ́ síwájú Tinubu báyìí nísìnyí. Ṣé Tinubu ò ní finish irú àwa báyìí? Ṣùgbọ́n ẹ pè mí ló máa pa èpè. Mi ò mọ bó ṣe ń ṣe ẹ̀kọ́. Ẹ má fún mi ní gbó dídín ṣán. Àkàrà àti búrẹ́dì. Bọ̀dá kan ní àwọn náà fẹ́ dín àkàrà tiwọn. Ẹ bá mi sọ fún bọ̀dá yẹn náà kán dín àkàrà tiwọn. Àkàrà, bread, but àkàrà elépo leléyìí o. Ṣé ọ̀pá àkàrà elépo ló gbórúkọ lórí ní Nàìjíríà àti ní ilẹ̀ káàárọ̀ òjìrè? Ọba ti rẹ́ni tó ń dín àkàrà elépo. Wọ́n fi rúbọ ni o. Wọ́n fi ṣe ètùtù ni o. Àkàrà elépo òun la máa dín. Àkàrà elépo la máa dín. Àkàrà elépo. Mo fẹ́ fi rúbọ ni. Ẹbọ àkúfà fáwọn tó ń dààmú wa. Ó ti sunkún dé wa tí bàbá ẹ̀ ti jà.
Wá sọ fún wọn pé ẹ káàbọ̀ sórí ètò yín, ètò wa ìṣẹ̀ṣe làbà. Kí ló fẹ́? Rárá, àárọ̀ ọ̀la ló máa jẹ. Rárá, it's for breakfast. Rárá, filẹ̀ tó bá dàárọ̀ ọ̀la, ṣùgbọ́n ọmọ yín tó bá ti jí, ó bá ti wá sórí kọ̀ǹpútà mi awájókòó ní ẹ káàbọ̀ sórí ètò yín, ètò wa ìṣẹ̀ṣe làgbà ìṣàtọ́ra. Ó yá, wá sọ fún wọn pé ẹ káàbọ̀. Sọ pé ẹ káàbọ̀ sórí ètò yín. Ó yá, kí wọn náà sórí ètò yín, ètò wa. Òun sunkún lálẹ́ yóò dàbọ̀. Sọ pé ó dàbọ̀. Sọ pé I love you. Ó dàbọ̀, ó dàárọ̀. Ìṣẹ̀ṣe á gbé gbogbo wa. Ó dàárọ̀. Mo fẹ́ attend ọmọ mi kó sùn. I love you.